ọ̀rọ̀ Nàìjíríà yìí ń kọ mí lóminú. mo wí mo ti sọ mo ti kàkàkà. àkàìmọye ewì lọ́lọ́ládé akewi ti ké síta. ọ̀rọ̀ ìjọba Nàìjíríà ti sú mi wà láìtàláì. ọlọ́ládé tún dé o ẹ wá gbọ́ pọ̀npọ̀n náà yan ọ̀rọ̀. mo dé o mo gbómi ọgbọ́n díẹ̀ wá bùtọ́lá. àgbẹ̀ mi tún dé o mo balẹ̀ bí ọ̀wàrà òjò. ọlọ́ládé tó ti dé ìjì líle ọmọ tí ń kásọ lórí ìkọ́. mo dé wọ́rọ́wọ́rọ́ bí èjì alẹ́ mo dé wọ̀rọ̀wọ̀rọ̀ bí èjì ìyálẹ̀ta. èjì mi tún dé o mo tún balẹ̀ bí ọ̀wàrà òjò. ẹ̀mẹ́tì yín balẹ̀ gbogbo ọmọ eriwo ọlọ́ládé akewi níbẹ̀ níkàlẹ̀. ọ̀rọ̀ Nàìjíríà yìí ń kọ mí lóminú o wà láìtàláì. ẹgbẹ́ ibo là ń lọ lórílẹ̀‐èdè yẹ wá wí mi gan. gbogbo nǹkan ló gbówó lórí kókókó. èéṣe bàbá wa síwájú Bọ́lá Ahmed tí jẹ́ Tinubu. àti sọ̀sọ̀sọ̀ àti pèpèpè àti pèdèpèdè. èéṣe tẹ́ ẹ fẹ́ rí ti mẹ̀kúnnù rò. ebi ń pa wá ìyàn ń ja mẹ̀kúnnù kí ló dé o ìjọba ọ̀dájú èèyàn. mo ti sọ tẹ́lẹ̀ rí. mo ní ìjọba ọ̀jẹ̀lú la ní lórílẹ̀‐èdè Nàìjà ìjọba ọ̀jẹ̀lú la ní o láwọn ìjọba tí ó ṣèlú. Tinubu ṣàìdé orí ipò tán. bàbá kọ́kọ́ yọ sọ́bsidì kúrò lórí epo. àwàdà gan tí mo tiẹ̀ pé wọ́n yọ sọ́bsidì ọ̀hún tán gbogbo nǹkan gbówó lórí kókókó. látijọ́ aláyé ti dáyé mi ò rata ní 1000 naira rí ayé Tinubu o mo rata 1000 naira. ìrẹsì ló gbówó lórí kókókó kò ṣeé jẹ mọ́. ẹ̀wà gan ò ṣeé rà lọ́jà mọ́ gbogbo ẹ̀ ti dọ̀wọ́n gógó lásìkò ìjọba Tinubu. owó tẹ́ ẹ jẹnẹrétì lórí sọ́bsidì ẹgbọ́n náà kígan lẹ fowó ọ̀hún ṣe níbo lẹ kó sí. ẹ̀yin ìjọba ọ̀dájú èèyàn wọ̀nyí kí ló dé tẹ́ ẹ̀rọ ti mẹ̀kúnnù. ebi ń pa wá o ìjọba mẹ̀kúnnù. ebi ń pa wá o ìjọba Tinubu èmi ló dé tẹ́ ń fara ní mẹ̀kúnnù tilé toko. àtìgbà tẹ́ ẹ ti dórí ipò aró òrokùn bẹ́ẹ̀ làró tún radìyẹ. mo ti pariwo ewì sẹ́lẹ̀kọ́ tí ìgbọ̀nyìn sí mi. bí mo bá tún sọ ní ìsìn ẹni ọlọ́ládé akewi tún dé kí mo tún rí. ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba ni ò lè rebiṣẹ́ mọ́. bá a ṣe ń bọ́ sínú kan là tún bọ́ sínú òmíràn lásìkò ayé ìjọba Tinubu. bí képo wọn lónìí ká mọ̀ nára wa nílé epo lẹ́sùpá afẹ́rẹ́po. kí láǹfààní ekúdọ̀ èlìta ní lórílẹ̀‐èdè Nàìjà tí yá òun tún jẹ wá. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè ló wà tí wọn ò ní rìfáínárì tí wọ́n sì ń gbádùn epo tiwọn. alépo a ní rìfáínárì àmọ́ àwọn ìjọba ọ̀dájú èèyàn tá a níwọ̀n yóò wọn ò já gbádùn orílẹ̀‐èdè tá a ní. sódìgbà tí gbogbo ọmọ ìlú bá tó fẹ́ òun hàn síta kẹ́ ẹ̀ tó mọ tọ́mọ ìlú ń fẹ́. tẹ́ ẹ̀ bá gbọ́ ẹjẹ́ lọ rè é mọ̀. tẹ́ ẹ̀ mọ̀ pé protest kan wà ní August tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. gbogbo ẹ̀yin agbófinró ẹjọ́ lè rè é méjì yín balẹ̀ gbogbo yín pátápátá mo fẹ́ bá lọ́rọ̀. ìyà tó ń jẹ mẹ̀kúnnù mo mọ̀ pé ó jẹ́ ẹ̀yin náà ẹ̀ lè sọ̀rọ̀ síta ni. ìgbà tí mẹ̀kúnnù bá jáde tí wọ́n ṣe protest ìgbà yẹn gan lẹ́ẹ̀kọ́ bọ̀ síta lẹ́lẹ́ fẹ́ mọ̀ pa mẹ̀kúnnù bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ìyàwó gan jẹ́ ẹ̀yin gan. kí ló dé ẹ̀ṣẹ̀ jáse ráwá lóṣooṣù ọ̀wọ̀ ká pa kìtì mọ́ra ká mójú táwọn ìjọba ọ̀jẹ̀lú èèyàn wọ̀nyí. ọlọ́ládé ló ń ké o gbogbo ẹ̀yin ìjọba ọ̀jẹ̀lú èèyàn wọ̀nyí. àsìkò tó tọ́mọ mẹ̀kúnnù fẹ́ gbára wọn là ìyà yìí pọ̀ ara ní mẹ̀kúnnù tilé toko. ọlọ́ládé akékàkà wá gbóhùn sókè kára yóò gbọ́ wọ́n gbọ́n táwọn èèyàn fẹ́ rò ó jàre. àgbẹ̀ mi ṣetán relé àrò àlùkò mi ṣetán relé ìkòsùn lékelèké mi ṣetán ṣe lórelé ìkẹfun èmi lọ́lọ́ládé ìjì líle ọmọ tí ń kásọ lórí ìkọ̀. mo kọ́ dìgbà ká tó jọ mọ́ fire pàdé láṣẹ lódùmarè ọba tèmi. ìjọba Tinubu pọ́dún kan gbogbo ayé ló ń ké. ara ní wá nílé lóko gbogbo ènìyàn ló ń sá kíjokíjo tí wọ́n ń gbọ̀n jìnnìjìnnì. èmi ló dé o ìjọba Jagaban ló dé. mo gbọ́ wípé ẹ ti ń ṣe dáadáa ọ̀nà àbáyọ ló kù tẹ̀sí ń wá. ṣùgbọ́n ebi tó ń pa wá lásìkò yìí ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ ènìyàn ó máa ké. èmi ló dé kí ló dé tẹ̀ ń fi ara ní wá nílé lóko. ìjọba Jagaban ẹ̀ sì jọ ó yẹ kẹ́ ẹ ro ti mẹ̀kúnnù. ó ṣe
èmi gangan mo ti kọrin ewì fún Tinubu nígbà yẹn ṣe ń gbọ́ wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákó lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín láíláí. èmi ló wá dé bàbá dórí àlééfà o gbogbo ló wá dariwo àti ń gbọ́ wípé àti rata lọ́jà ká sebẹ̀ sínú ilé wá dọ̀ wọ́n gbogbogbò ṣe bẹ́ẹ̀ rí iye tí wọ́n tún ní kí gbogbo òṣìṣẹ́ náà ó tún mọ́ gbà nígbẹ̀yìn. ó dùn mí ó ká mi lára ó ká mi níṣan wípé bó la fẹ́ bá dé o ṣé bá ṣe mọ́ bá lọ rèé fódìdí ọdún 4 gbáko. mo ti ẹ̀ ń gbọ́ pọ́dún 8 ni bàbá fẹ́ lò lórí ipò kí ló dé nínú ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ yìí náà ni láti máa ṣayé wa lọ. kí wá ló dé tẹ̀ ń jẹ́ ká máa rí ẹni tí ń fò lọ sábúrọ́ọ̀dù bíi ilẹ̀ pápá níbi tó ní kálukú ti ń ṣe rere yàtọ̀ sí Nàìjíríà. ó ga gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní House of Senate gbogbo ẹ̀yin Chief Justice gbogbo ẹ̀yin judiciary kí ló dé wàhálà ń bọ̀ bò ń ké o. ọlọ́ládé akékakaka sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́ bọ́lọ́rọ̀ ò bá gbọ́ èmi ní pọ̀rípọ́n gbá ọlọ́rọ̀ ó ṣe gangan. protest tó ń bọ̀ níwájú yìí ó ń bà mí lẹ́rù ó kọ mí lóminú àfàìmọ̀ kó mọ̀ dàbí ti EndSARS nígbẹ̀yìn. ìjọba ẹ dákun ẹ jọ̀ọ́ o ṣódìgbà tí gàlàbá tó ń lọ́dẹ nínú igbó ṣe bẹ́ẹ̀ rántí tó ṣe wọ́n ní Kenya ṣe rántí Burkina Faso ẹ mọ̀ wọ̀rọ̀ bọ̀ ó ti ṣẹlẹ̀ ní Niger ṣàyé ń gbọ́ ó ti ń sún gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ bọ̀ ní Nàìjíríà kẹ́ ẹ̀ tètè mọ́ dira ó dáni lójú oníkálukú ló ń jìjà tí wọ́n fẹ́ gbẹ̀tọ́ wọn kí ló dé ìjọba ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ wá solution sọ̀rọ̀. ebi tó ń pani lásìkò yìí ó ti sọ̀pọ̀lọpọ̀ dẹni tó di ọlọ́ṣà káàkiri àgbáyé wọ́n ní ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ló jẹ́ aṣọ òtítọ́ ni gbogbo ènìyàn ní òjà mọ́ àti ẹ̀ ti rẹ́ni tó ń sá fún ágúmẹ́ǹtì sáráyé ń gbọ́ ṣẹ́ni tí ò jẹun àárọ̀ jẹ tọ̀sán ẹ sọ fún mi bóòrín só ní assurance talẹ́ gangan ebi tó ń pa wá lásìkò yìí wà láì ó yàtọ̀ gédéǹgbé ẹ dákun ẹjọ́ ìjọba mo káwọ́ sókè ẹ̀bẹ̀ ni mo bẹ̀. ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti sọ wọ́n ní ọlọ́dádé akékakaka kí ló dé bàbá tẹ́ ẹ polongo tẹ́ ẹ palantia ewì fún lọ́jọ́ ọjọ́ sí bàbá tí ń fìyà jẹ wá jàgàbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀ẹ́dẹ̀ dákun ẹ jọ̀ọ́ ebi tó ń pa wá lásìkò yìí ẹ wá solution sí i ẹ jẹ́ kára ó dẹ mùtúmùwà mò ń ké o ọlọ́ládé akékaka mò ń sọ̀rọ̀. ó dáa a ti sọ yìí àdúró ná ọlọ́ládé akékaka mò ń relé bàbá tó bí mi lọ́mọ àǹjẹ̀nú akéwì yín náà rí akékaka a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́ bọ́lọ́rọ̀ ò bá gbọ́ kí ni pọ̀nrípọ̀n gbá ọlọ́rọ̀ ó ṣe ẹ mọ́ bá mi bọ̀ nírònà. tẹ́ ẹ bá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ bẹ̀ mí nọ́mbà mi rèé o +234 90 68 70 61 45 lẹ́ẹ̀kan sí +234 90 68 70 61 45 WhatsApp nọ́mbà mi nìyẹn ẹ sì lè kàn sí mi lórí Facebook ọlọ́ládé akewi TV lèmi ń jẹ́ bó sórí YouTube ọlọ́ládé akewi TV náà ni mo kó tún dìgbà.